àwọn ọlọ́pàá tẹ 9 nínú àwọn ọmọlẹ́yìn Auxiliary fún ẹ̀sùn ìdígunjalè àti àwọn ẹ̀sùn ọ̀daràn mìíràn. 9 nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ olùtẹ̀lé alága ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ nípò Mukaila Lamidi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Auxiliary ní ọwọ́ ti tẹ̀ tí wọ́n sì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá fún àwọn ẹ̀sùn tí ó ní ṣe nípa ìdígunjalè, ìgbìyànjú láti pa ènìyàn àti lílo àwọn nǹkan ìjà olóró lọ́nà àìtọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà tí ó tẹ̀ wá lọ́wọ́ ni pé lẹ́yìn tí ọwọ́ àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀ wọ́n ni wọ́n wọ́ wọn túrútú lọ sí ilé ẹjọ́ láti lọ wí tẹnu wọn lórí àwọn ẹ̀sùn náà tí wọ́n fi kàn wọ́n. Ilé ẹjọ́ magistrate tí ó wà ní agbègbè Ìyágànkú nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n gbé wọn lọ láti lọ káwọ́ pọ̀nyìn jẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn ọ̀daràn tí ń lọ bíi 17. Lára ìwé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, èyí tí wọ́n kà sí etí àwọn ènìyàn nílé ẹjọ́ ni pé wọ́n ń gbìdánwò àti ṣe àkọlù sílégbèé gómìnà Seyi Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Òmíràn lára àwọn ẹ̀sùn wọn náà ni wípé wọ́n ń ṣe ìkọlù sí àwọn ènìyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ń lọ́ni lọ́wọ́ gbà, wọ́n ń gba owó tí kì í ṣe tiwọn, èyí tí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù owó náírà ilé wa. Agbẹjọ́rò àwọn afurasí ọ̀hún JD Ọláníyan sọ níwájú ilé ẹjọ́ májísírèètì náà tako ẹ̀sùn tí wọ́n fi kan àwọn oníbàárà rẹ̀ pé ilé ẹjọ́ náà kò lẹ́tọ̀ọ́ láti gbọ́ àwọn irúfẹ́ àwọn ẹ̀sùn kan nínú ìgbẹ́jọ́ náà. Nínú àwíjàre àwọn afurasí ọ̀daràn náà sọ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn, tí agbẹjọ́rò wọn sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ pé ilé ẹjọ́ májísírèètì náà kò lẹ́tọ̀ọ́ láti gbé ẹjọ́ àwọn ẹ̀sùn náà. Bẹ́ẹ̀ ni ó rọ ilé ẹjọ́ pé kí wọn ó jẹ́ kí àwọn mọ̀lẹ́bí, ará àti ọ̀rẹ́ ó láǹfààní láti máa yọjú sí àwọn oníbàárà òun nínú àhámọ́ tí wọ́n wà. Ó ní kí ilé ẹjọ́ fi wọ́n sí àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n tí ó wà ní Agodi nílùú Ìbàdàn láti mú kí àwọn ènìyàn wọn, ẹbí, ará àti ọ̀rẹ́ ó láǹfààní àti máa rí wọn. Ó ní fífi wọ́n pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n tí ó wà ní Agodi náà yóò mú kí àwọn tí àwọn jẹ́ agbẹjọ́rò wọn rí wọn, bá wọn sọ̀rọ̀ láti mú kí wọn ó lè gbáradì múra fún ẹjọ́ wọn, bákan náà láti ṣiṣẹ́ lórí àti gba béèlì ìyọ̀ǹda wọn. Fún ìdí èyí, adájọ́ SH Adébísí ti ilé ẹjọ́ májísírèètì náà sún ìgbẹ́jọ́ àwọn afurasí ọ̀daràn náà síwájú di ọjọ́ 26 ọdún 2023 yìí. Níṣe ni ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn afurasí ọ̀daràn náà tí wọ́n wà ní ilé ẹjọ́ níbi ìgbẹ́jọ́ wọn kẹnu ẹkún, níṣe ni wọ́n bú sẹ́kún nígbà tí wọ́n fi ọkọ̀ àwọn ẹlẹ́wọ̀n gbé àwọn èèyàn wọn dé ilé ẹjọ́ àti dá wọn padà. Ọwọ́ àwọn ọlọ́pàá tẹ 9 nínú àwọn ọmọlẹ́yìn Auxiliary fún ẹ̀sùn ìdígunjalè àti àwọn ẹ̀sùn ọ̀daràn mìíràn. Fún ìpolongo, ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó Facebook wa Drivetv. Èyí ni ìròyìn ìgbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn ìgbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.